ṣe ń wọlé ní ètò ẹjẹ òwúrọ̀ ní o àyà bẹ́lẹ̀ ó bẹ́ arí báyìí a wà bọ́ sórí agbami ètò ohun tí a fẹ́ mú sọ lónìí mọ̀ pé ìtẹ́ nílé ìwé tó jẹ́ pé ẹ ti wà lára àwọn olólùfẹ́ wa àbí ẹ̀yin tẹ́ jóbi náà nígbà mo ti fi fáàrà yẹn sí ẹ ti mọ̀ pé jẹ́ ń wá nǹkan tẹ̀dí ká lè gbọ́ ohun tá a fẹ́ sọ lónìí lórí ètò ẹjẹ òwúrọ̀ ọ̀gbẹ́ni Akinwunmi ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ olóòtú ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Nàìjíríà nílé lóko ní gbogbo bí tẹ́ ti ń wò wá kí yín ká tó máa lọ ẹ jẹ́ kọ́kọ́ kí nínú àwọn olólùfẹ́ wa kan ìyá wa Mrs. Agnes àwọn ni ìyálọ́jà gbogbo Ìjẹ̀bú pátá nígbà tó ń wò ètò tán ní last week wọ́n wá pè mí wọ́n ní ẹ ṣé o ẹ ṣé àwọn ọmọ tẹ́ gbé wá àṣà àwọn ọmọ Nàìjíríà lè ṣe àwọn ètò báyìí màmá yẹn ṣàdúrà Mrs. Agnes tán jẹ́ ìyálọ́jà general ní gbogbo Ìjẹ̀bú mo kí wọn mo kí yín púpọ̀ Ọlọ́run aṣàgbàlá èmi náà yọjú sí yín láìpẹ́ yìí. àwọn èèyàn náà gbé mi náà sọ àwọn kan náà bá mi sọ wọ́n ní wọ́n náwọn ọmọ yẹn wọ́n ní èdè rí ẹtẹ̀rì tó jọkùnrin yẹn bó ṣe ń sọ̀rọ̀ lọ ipe nǹkan báwọn ọmọ ẹ̀kọ́ mo ní àwọn ọmọ tó lẹ̀ ó máa ń wáyé àyàn kó ṣe Sunday adìyẹ ni ò jẹ́. ṣe rọrọ tí a ní ká sọ lénìí ó dá ká mẹ́nubà nǹkan tó ṣe dá ká mẹ́nubà ni pé ní orílẹ̀-èdè wa yìí a ti fẹ́ràn àhesọ àwọn èèyàn fẹ́ràn àhesọ ní sísọ yìí àtẹni tó kàwé àtẹni tí ó kàwé a gbádùn àhesọ tá bá wá ń gbọ́ ọ̀rọ̀ àhesọ ká wá dọ́gbọ́n ṣèwádìí pé ṣó ó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀ a ní ṣèwádìí. ìdí ni wípé ẹni tí a bá gbọ́ àhesọ látọ̀dọ̀ ẹ̀ bí a bá ṣe ní ọ̀wọ̀ tá a bá fẹ́ nìyẹn ọ̀wọ̀ yẹn la máa fún àhesọ ẹ̀ àní ẹni báyìí ló sọ fún mi. kò lè jẹ́rọ́ kò wá yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo ìgbà kò yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo ìgbà kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ tá a lè sọ pé nǹkan kan ò lè dínkù bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ tí nǹkan kan ò ní dín èèyàn lè sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀rọ̀ tí ó gbọ́ tó bá máa sọ ó lè dínkù tàbí kó lékún tí ọ̀rọ̀ bá ti dínkù ó ti ń dà àhesọ bọ̀ tọ́rọ̀ bá ti lékún ó ti ń dà àhesọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ló lè sọ̀rọ̀ bó ṣe gbọ́ kó ló fi jẹ́ pé kò sí irú ẹni tó lè sọ̀rọ̀ fún wa ó yẹ ká yẹ̀ wò ṣé kíní ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ nǹkan pọ̀ nílẹ̀ Nàìjíríà yìí tí ìjọba máa ṣe tá a máa wá sọ pé ètò ẹ̀kọ́ nìkan ni àmà ti iléèwé nìkan ni ìjọba máa mójútó ṣẹlẹ̀ lè tẹ ọ̀rá sọ yìí ṣe tí wọ́n á rí àwọn tó jẹ́ àwọn tó dá iléèwé sílẹ̀ ẹgbẹ́ wọn tó ń ṣe wọ́n lẹ́gbẹ́ tó pọ̀ wọ́n ní NAPS wọ́n ní AFED wọ́n ní APSO wọ́n ní LIMS wọ́n ní NAPROCADEC wọ́n ní Harmony wọ́n ní gbogbo ẹgbẹ́ yẹn lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹgbẹ́ yẹn wọ́n máa ń fẹ́ yanra wọn jẹ ńgbà míì àwọn tó wà nínú tọ́jọ́ ń ṣe ọmọ ẹgbẹ́ wọ́n máa ń fẹ́ yanra wọn jẹ bíi kọ́gbọ̀n kankan sìn wọ́n á wá jẹ́ kọ́rọ̀ yẹn lékún àbí kọ́rọ̀ yẹn dínkù níbi kọ́rọ̀ yẹn lékún ni eléyìí tó wà ń tà ń sìn yẹn ni tíjọba Àǹbọ̀dé bá wọlé ó máa ti gbogbo skul tó approve ìjọba òun ṣe bẹ́ẹ̀ kò síjọba tó lè dánrú ẹ̀ wò kì í ṣe pé èèyàn ń bájọba lérí kò síjọba tó máa ń ṣe bẹ́ẹ̀ kò síjọba tó kàn lè dédé dání ó yẹ máa ti gbogbo léèwé ọ̀ ń ṣe bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan ò lè ti léèwé kan nǹkan ẹyọ kan kò lè ti léèwé a máa mú oríṣiríṣi nǹkan wá a máa nínú nǹkan bíi mẹ́wàá tá a kà á lẹ̀ yìí o ìwọ tó bá ní méje nínú ẹ̀ a máa tì í ìjọba kankan ní dédé kó wá ní àwọn iléèwé nísìn a máa tì í gbogbo àwọn nǹkan tó ń sọ ilé àwa náà ń gbọ́ wọn ni àti Àǹbọ̀dé bá ti wọlé gbogbo iléèwé tó wà lẹ́kọ̀ọ́ wọ́n máa tì àwọn tí ò ní àpúrúbà wọn ò ń ṣèjọba bẹ́ẹ̀ Àǹbọ̀dé gangan fúnra rẹ̀ ò tí ì tó àṣẹ pa àfọ̀ǹdì May 29 ló tó tàṣẹ pa kò tí ì lè pàṣẹ kò tí ì lè sọ pé ẹ ti iléèwé tó bá tún wá wọlé náà òun náà á sì jókòó á wo fáìlì báwo náà ṣe ṣètò ẹ̀kọ́ báwo náà ṣe ṣe léyìí báwo náà ṣe ṣe tọ̀hún bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ kan náà lòun àtijọba tó wà mẹ́jọ ṣe wọ́n á sì jọ wò wọ́n á wo ètò ẹ̀kọ́
wọ́n á wò pé nǹkan tá fẹ́ ṣe yìí ibo làwọn tó gbéjọba lẹ̀ fún wa ibo náà bá dé èèyàn ń dédé ń ti àwọn ẹgbẹ́ kan ń lọ lóòótọ́ wọ́n ń pa àwọn ọmọ ẹgbẹ́ ara wọn ẹ jẹ́ ká máa dáwó ẹ jẹ́ ká máa dáwó tíjọba yẹn bá wọ ẹ ṣe máa dáwó kí ló dé tẹ́ máa dáwó kí lẹ fẹ́ dáwó fún à ń sọ pé a fẹ́ wipe corruption a fẹ́ dẹ́kun ìwà àbàjẹ́ ẹ̀yin tún sọ pé ẹ dá owó kí lẹ fẹ́ dá owó pé ẹ mọ̀ pé ẹ ṣe dáadáa wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n á dúró kíjọba yẹn wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíjọba yẹn tó wọlé náà ìjọba Fáṣọlá àwọn náà ò yé gbégbèsè pé kán pe àwọn tó dá léèwé sílẹ̀ pé ẹ wá sáláúsá o ẹ jẹ́ ká kọ́ yín mọ́ ṣe ń ṣe báyìí ẹ jẹ́ ká kọ́ yín mọ́ ṣe ń ṣe léyìí ẹ jẹ́ ká fún yín lélẹ̀ mọ́ ṣe ń ṣe wọ́n ń yé kọ́ wọn ní gbogbo ìgbà náà máa ń pè wọ́n sí sẹ́mínà wọ́n máa ń ṣe àwọn sẹ́mínà kan ní Unilag wọ́n á ṣe kan láláúsá wọ́n ń ṣe káàkiri àwa náà ń ṣe sẹ́mínà fáwọn tó ní léèwé ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn tó jọ ń ṣẹgbẹ́ ńgbà míì wọ́n máa ń fẹ́ yanra wọn jẹ bóyá kí n rántí bí ọdún mélòó kan sẹ́yìn gbà tí Mrs. Sosan tó jẹ́ deputy governor Sarah Sosan nígbà tó ṣe deputy governor nígbà yẹn wọ́n ní àwọn iléèwé tí ò bá ní àwọn nǹkan bíi 10 náà kalẹ̀ ńgbà náà torí mo wà nínú àwọn tó mọ́nítọ̀ wọ́n ṣe ń ṣe àwọn iléèwé ńgbà yẹn wọ́n ka àwọn kan bíi 10 kan sílẹ̀ pé nínú àwọn kan bíi 10 tán kalẹ̀ yìí o gbọ́dọ̀ ní 7 wọ́n ní àkọ́kọ́ àwọn olùkọ́ tó máa gbà ó gbọ́dọ̀ ní bóyá grade 2 àbí NCE àbí Bachelor of Education ó gbọ́dọ̀ ní nínú ìdá 10 ìdá 7 gbọ́dọ̀ ní àwọn certificate yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ ní yàrá kàwé tó fẹ̀ ní sáìsì báyìí ẹlẹ́ẹ̀kẹta ẹ gbọ́dọ̀ ní fún yàrá kàwé 10 ẹ gbọ́dọ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ bíi 3 àbí 4 ẹ gbọ́dọ̀ rí pé iléèwé yín wọn kọ́ sẹ́gbẹ̀ẹ́ ìdíkọ̀ àbí kán kọ́ iléèwé yín sí ẹ̀gbẹ́ ibi tí church àbí mọ́ṣáláṣí wà ẹ dẹ̀ gbọ́dọ̀ rí pé iléèwé yín kò sí níbi tí wọ́n ti ń lọ irin àbí tán ti ń fá irin àbí tán ti ń fá pákó torí àwọn jàǹbá tó lè ṣẹlẹ̀ àbí pé iléèwé yín ò gbọ́dọ̀ súnmọ́ afárá àbí gádà pé kí iléèwé wà lẹ́sẹ̀ bridge iléèwé gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ iléèwé yín dẹ̀ gbọ́dọ̀ rí pé ẹ ní name search ìyẹn ni pé orúkọ pé ìjọba ló gbà yín láyè pé kẹ́ ẹ lo orúkọ yìí ẹ dẹ̀ gbọ́dọ̀ rí pé iléèwé yín nínú gbogbo àwọn nǹkan tí iléèwé gbọ́dọ̀ ṣe àwọn òwe kan wà tá à ń pè ní statutory records ẹ gbọ́dọ̀ rí pé gbogbo àwọn òwe yẹn ẹ ní wọn wọ́n wá yọ àwọn kan náà sílẹ̀ pé ó dáa o ẹ gbọ́dọ̀ ní ìyàrá sick bay tó bá tí àárẹ̀ bá kí ọmọ kan gìrì ní iléèwé ẹ gbọ́dọ̀ wá bí kan tẹ kọ́kọ́ gbọ́dọ̀ ti treat ẹ tí nọ́ọ̀sì máa wà ńbẹ̀ ẹ gbọ́dọ̀ ní ilé yàrá kàwé tá mọ̀ sí library ẹ dẹ̀ gbọ́dọ̀ ní yàrá kọ̀ǹpútà tó bá wà ń lọ káàkiri ńgbà yẹn àwọn kìíní ẹ gbọ́dọ̀ ní nínú nǹkan yẹn ẹ gbọ́dọ̀ ní 70% àwọn kan tó kọ́lẹ̀ yẹn ìwọ tó ò bá ti ní wọn ò ní sáré ti iléèwé ẹ̀ ńgbà yẹn náà wọn á kàn sọ fún mi pé wá bá wa ní yàrá báyìí ní aláùsá wọn á wá ṣàlàyé fún a fún ẹ ní iye ọjọ́ báyìí bóyá kò kú omi ẹ̀ ní o bóyá kò ṣe nǹkan yẹn sí ní o lẹ́nu ìgbà tí àdìbò yìí náà àwọn tó dá léèwé lẹ̀ ti ń parọ́ fúnra wọn wọ́n máa ti àwọn léèwé àwọn tí léèwé wọn kéré